Fún gbogbo olólùfẹ́ mi, a kó òpin ọ̀sẹ̀. Mo gbàdúrà lórúkọ Jésù, ire àti àánú Ọlọ́run á tẹ̀ wá lọ́wọ́. Gbogbo tó jẹ́ ìbànújẹ́, ẹkún ìkorò ayé wa á dópin lónìí lórúkọ Jésù. Ẹ jọ̀wọ́ fídíò yìí, ẹ bá mi share, ẹ bá mi tag ẹ̀ kó débi tí mo fẹ́ kó dé. Sista Tọ́pẹ́ Àlàbí, ẹ̀yin lẹni fídíò yìí. Gbogbo wa ti sọ̀rọ̀, àti bá bàbá Ayọ̀míkún, àti bá wọn wí pé wọ́n ṣe tí ò dáa. Mo mọ̀ pé àwọn náà máa rí wípé wọ́n ṣe tí ò dára àtàwọn mọ̀lẹ́bí wọn. Tòró wà lára èmi náà. Ẹ̀kọ́ là ń kọ́ lórí social media. Ojoojúmọ́ ni mò ń kẹ́kọ̀ọ́ sí. Àwọn ìdílé tó bá dórí social media náà tán bá rí pé irú nǹkan báyìí ń ṣẹlẹ̀ nínú ilé wọn, ó yẹ kán dìde ní àsìkò yìí káwọn náà kẹ́kọ̀ọ́ kan ṣe àtúnṣe. Ẹ jọ̀wọ́ mo fi Kristi bẹ̀ yín ni. Mi ò mọ̀ yín o, ẹ dẹ̀ mọ̀ mí, ṣùgbọ́n mo fẹ́ káwọn èèyàn bá mi tag ẹ̀ kó kàn yín lára. Ẹ jọ̀wọ́ ẹ ṣe àtúnṣe láàárín bàbá Ayọ̀míkún àti Ayọ̀míkún. Nítorí kíni? Nítorí ọjọ́ iwájú. Ewé ò lè bọ́ lára igi kí Ọlọ́run mọ̀ mọ̀ sí. Mo sọ nínú fídíò Àṣàkẹ́, mo ní bóyá tí bàbá Àṣàkẹ́ bá wà nínú ayé Àṣàkẹ́, bóyá kò ní débi tó yẹ kó dé, nítorí pé ìlérí Ọlọ́run ti wà. Ọlọ́run máa ń wò nígbà míì pé jẹ́ kí n fi kíní pamọ́ síbí so that ìlérí yẹn á wá sí ìmúṣẹ. Bóyá tó máa ń ṣẹlẹ̀ nìyẹn. Èmi náà wà nínú àwọn tó ń sọ̀rọ̀, èmi náà jẹ́ kan nínú àwọn victim àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí. Mo wá ń sọ fún yín, mò ń bẹ̀ yín ní lórúkọ Kristi, ẹ lọ ṣe àtúnṣe. Ẹ jẹ́ kí àárín yẹn kó gún, kí bàbá Ayọ̀míkún kan súre fún Ayọ̀míkún. Ẹ jẹ́ kó gba èrè lẹ́nu ẹ̀. Ẹ ṣe àtúnṣe. It's not compulsory pé ẹ fẹ́ra yín mọ́. Kò compulsory. It's not compulsory pé ẹ bá ara yín sọ̀rọ̀ mọ́. Ṣùgbọ́n ọmọ àti bàbá, ẹ jẹ́ kí wọ́n ní access ara wọn, kí wọ́n súre fún. Mo máa ń sọ nǹkan kan fún àwọn ọmọ mi gẹ́gẹ́ bí nǹkan tèmi náà ń là kọjá. Èmi wọn ti àti kékeré àwọn náà ò ti ẹ̀ bèrè, wọn ti ẹ̀ wẹ̀yìn wò. Ibi tá à ń gbé síra wa gan kò ọtọ́ bá ní mọ́tò ẹ̀ṣẹ̀ wọn ní 100 naira. Wọn ti ẹ̀ bèrè ordinary call. Àgbà táwọn ọmọ call tó sú wọn láwọn ò pè mọ́. Màá ní wọn ò pè wọn. Màá mọ̀ ń sọ fún wọn pé bàbá yín ni, òun ni mo bí yín fún, mi bí yín fún bàbá méjì. Ọlọ́run á gbé yín débi ńlá lọ́jọ́ ọ̀la, ẹ máa tọ́jú wọn. Èmi máa compulsory ni èmi ò máa bèrè o, but ẹ gbọ́dọ̀ fún un. Àmì mi, àti má bèrè, ẹ gbọ́dọ̀ sọ pé kò sí. Àmì ẹ tọ́jú ẹ gẹ́gẹ́ bí bàbá. Ó ní ò ṣe responsibility bàbá, ṣùgbọ́n yín máa ṣe responsibility ọmọ. Mi ò ní lé wọn, ká ní àwọn ṣì ń wá ọmọ ni, fine. Ìdí nìyẹn tí wọ́n fi máa ráwọ̀ obìnrin bóyá àti poison ọkàn àwọn ọmọ. Àwa la ń dictate pé wọn gbọ́dọ̀ rí bàbá. Tó bá ti rí bẹ́ẹ̀, ẹ̀yin obìnrin ẹ kẹ́kọ̀ọ́ lára fídíò yìí. Ẹ jẹ́ kí ọmọ yẹn kó lọ sí ọ̀dọ̀ bàbá ẹ̀ kó wá bó ṣe máa rí. Tó wà lẹ́yìn ẹ̀fọn, ó máa ń ju èje lọ. Àwa là ń fojú kékeré wò, òótọ́ ẹ ti dín ní láì tí lówó lọ́wọ́. Àwọn kankan wà tó wò ṣe rà. Owó ni àdúrà láti ẹnu òbí. Ìdá bàbá ọ ìyá. Àṣẹ láti ẹnu òbí ó lágbára. Èmi ti sọ̀rọ̀ fún bàbá nínú first kìíní yẹn, mo ti bá bàbá Ayọ̀míkún wí. Lọ́wọ́lọ́wọ́ báyìí mi wá ń bẹ̀ yín ni. Ẹ ti ṣiṣẹ́, ẹ ti jìyà ọmọ. Ẹ jẹ́ kí ó lọ láti gba èrè lẹ́nu bàbá ẹ̀. Bẹ́ẹ̀ ni. Dádì yín náà tó wà nílé lákòókò yìí náà, wọ́n ti ṣiṣẹ́ takuntakun. Kán support yín. Ẹ jọ pawọ́pọ̀ kí Ayọ̀míkún lọ gba èrè lẹ́nu bàbá ẹ̀ nítorí ọjọ́ ọ̀la. Àwa ìyá ńlá nǹkan kọjá. Ní tó mú yín tẹ́ bí Ayọ̀míkún síbi kan tẹ́ kúrò tẹ́ fẹ́ lómi kó má bàa ṣẹlẹ̀ lórí àwọn ọmọ wa. Kí ègún burúkú yẹn kó má bàa ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó lọ gba èrè lẹ́nu bàbá ẹ̀. Mo fi Kristi bẹ̀ yín ni. Fídíò yìí mi ò fẹ́ kó pọ̀, kẹ́ lè wò tán, part 2 ń bọ̀, àkódédé àsìkò.